Ẹ kú dédé wòye ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Alẹ́ yìí obìnrin kan yẹn kì í yé tanra yín. Kí ni owó orí? Àbí pé kán wá sanwó orí, kán wá dá ọ̀nà, kán wá sanwó orí 10 ní kẹ́ máa fọ́ọ̀sì ọkùnrin kó wá ṣe lẹ́yìn ọmọ méjì. Lẹ́yìn tẹ́ ti kúrò ní ọ̀dọ̀ ọkọ kan tẹ́ ti bímọ méjì, mẹ́ta. Ìmí inú yín á ti bímọ mẹ́ta fọ́kùnrin mẹ́ta, àbọ̀mọ méjì ọkùnrin mẹ́ta. A wá ṣẹ̀ṣẹ̀ wá mìtọ̀ ọkùnrin kan wá ní kán wá lọ sanwó orí. Owó orí wo náà ń san lẹ́yìn tí kólòbó tí àpò fùrọ̀ ti já wálẹ̀, tí orí ọmú tó ti súkì, tó jẹ́ pé gbogbo àlámọ̀rí ẹni tó bímọ fún lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì ó ti la tán. Ṣéèpù ojú òbò gan, ibi tí ojú òbò gan wà ó ti shift kúrò ní original position, ló ti ṣí sẹ́gbẹ̀ẹ́. Àbẹ́ mọ̀ wípé elastic òbò ní tó máa ń ṣò ó ní ọmọ bíbí. Ní àkọ́kọ́ tó ti fẹ́ kọ́ tó ti lo gbogbo tí ọkọ ti àkọ́kọ́ ẹni tó bí ọmọ fún ti lo gbogbo àlámọ̀rí, ọkọ kẹta tẹ wá fẹ́ ẹ wá máa fọ́ọ̀sì kó wá lọ sanwó orí. Ó láti lọ dáná mi aná wèrè wo náà ń dá lẹ́yìn kó mú wọn lọ kókò lọ fún wọn lẹ̀pẹ́ tí mo dẹ̀ ń fẹ́ sìn re o. Owó orí wo náà ń san? Kátẹ̀lẹ́ńtì ọ̀pọ̀lọpọ̀ yóò dẹ̀ lówó tẹlẹ̀ fi túra ṣe. Ká nírò àwọn tó ti dàgbà, àwọn Nollywood àtàwọn tó lówó tó fi túra wọn ṣe, tó tẹ̀ lówó tó sì fi yé ṣémṣém lẹ́yìn òbò tó ti slack tí wọn mọ bíi méjì ti jáde níbẹ̀ wá máa fọ́ọ̀sì ọkùnrin pé kó wá lọ sanwó orí. Owó orí kí náà san? Owó orí tó máa ń san lówó orí obìnrin tó sì gbọ́n ṣáṣá tó jẹ́ cháchá. Bóyá o kò ṣe mistake bí ọmọ ẹyọ kan, ọkọ tó dẹ̀ bímọ fún yẹn ó kú, àbí ó kọ̀ ṣorí burúkú lọ, ó wá sáré pàdé ẹlòmíì bó ti bímọ méjì, ti bímọ ìmí ti fẹ́ ọkọ méjì ọkọ mẹ́ta. Àwa ni láti lọ sanwó orí mi ni láti lọ ṣe nǹkan orí kì í tijú. Nǹkan orí wo náà ń ṣe tó yẹ kó rọra lọ wẹ́rẹ́wẹ́ mí inú yín kẹ́ rọra lọ ṣe wẹ́rẹ́wẹ́ kẹ́kọ̀ọ́ ẹ máa rí obìnrin míì ẹ rí pé kó lò bú àpò fùrọ̀ ẹ ti já. Ẹ máa rí ẹlòmíì ẹ rí pé ara ẹ̀ gan ti sọ̀kalẹ̀. Àwa jàjà rí ọkùnrin kan tó máa fi ṣọ́ọ̀kì ẹ̀gbẹ́ tó wá foríko, àwa máa ní pé kó wá lọ sanwó orí. Ó láti ṣe wedding fún mi ni, ó láti ṣe orí mọ nǹkan tó wọ́n ní ìgbéyàwó wọ́n máa ń gbé ẹni tó ń gbé gẹ̀gẹ̀ tí òbò ẹ̀ ṣì wà intact. Bó bá tiẹ̀ jẹ́ virgin, bó bá jẹ́ virgin, òbò bó bá tí ìbímọ kọ̀ọ̀kan wọ́n assume pé òbò ẹ̀ ṣì wà intact. Òbò ẹ̀ ṣì wà intact o. Kódà kó ti ṣẹ́ gbogbo oyún ayé ẹ̀ wọ́n ṣáà rí pé o tí ìgbọ́mọ kan dání, ó tiẹ̀ wá bímọ bí ọmọ ẹyọ kan. Bóyá circumstance, bóyá ikú, bóyá nǹkan kan ló tì ẹ́ kúrò nílé ọkọ yẹn. If kò tiẹ̀ bímọ méjì, ẹ má máa pariwo pé ẹ wá ṣe wedding fún mi, ẹ wá sanwó orí mi. Owó orí wo náà san? Owó orí wo? Àwọn tó wá gan kàn máa yún mú fún yín ni. Lẹ́nu kó mọ́ kó lọ fún wọn pé ẹni tí mo fẹ́ leléyìí. Owó orí kí náà san? Ẹ mọ̀ kan tó ń pè lóló owó orí ni. Owó orí lẹ́yìn ọmọ mélòó fún ọkùnrin mélòó? Lẹ́yìn ọmọ mélòó fún ọkùnrin wo? Lọ́wọ́ wá ṣẹ̀ṣẹ̀ owó orí kí náà san? Kí ló tuntun nínú ara ẹ mọ́ tó ń sanwó fún? Kí ni nǹkan tó tuntun? Kí ni nǹkan tó ṣe ṣémṣém? Ọyàn rẹ bó bá fi bra gbé ó máa dé dodo ni. Bó bá fi bra gbé gan tó bá ṣí sílẹ̀ gan, kókó orí ọyàn ò lè yọ bí kókó orí ọyàn ẹni tí ò tí ì fọmọ lọ́yàn. Fùrọ̀ ẹ̀rẹ́ tó bá wọ pátá bí gádù tó máa sun sókè ó máa fẹ́ jábọ̀ dé itan ní ẹ̀yìn. Owó orí wo náà wá ń san? Ojú òbò ẹ̀gán ti shift kúrò nínú original position. Torí ìmí inú yín gan wọ́n ti ńgbà tó fẹ́ bímọ gan ó ní tí àwọn ti fi abẹ́rẹ́ rán òbò ẹ̀. Wọ́n ti fi abẹ́rẹ́ rán òbò ẹ̀ kó tó di pé ó jiná. Jọ owó orí wo náà ṣe ń san lẹ́yìn ọmọ mélòó? Alẹ́ ẹ máa ń kọjá ìyá ara yín tó yẹ kẹ́ rọra lọ kẹ́ fi adé ara yín dé ara yín lórí. Tọ́lọ́run ti bá yín fún yín ní second chance or third chance. Kẹ́dẹ̀ rí ajẹ́ kí wọ́n mọ̀ pé ọkọ mi rèé o. Ẹni tí mò ń fẹ́ sí rèé tí wàá lọ gádà ẹ ní kó wá mú ẹmu wá. Ẹmu lórí kíni? Ṣé lórí òbò tó ti jápọ̀ mọ́ fùrọ̀? Ẹmu lórí kíni? Lórí ọmú tó ń lo 32 tẹ́lẹ̀ tó wá ti ń lo 36. Ẹmu lórí kíni? Lórí fùrọ̀ wo? Ẹmu wo? Owó orí wo náà san? Lẹ́nu tó bá tiẹ̀ máa san owó orí ló máa fún àwọn òbí ẹ̀ kọ́kọ́ ra ṣé níbo kẹ́lẹ́ káwọn èèyàn mọ̀ pé tó ń fẹ́ sìn rè. Ẹwà màá yín náà fẹ́ máa struggle. Ńgbà tó bá ń struggle láti san owó orí ẹ̀yin tẹ́ ti bímọ mẹ́ta, bàbá mẹ́ta, àbí ọmọ méjì bàbá mẹ́ta. Ẹni tí ò tí wà bí kankan rárá
kí ni a máa kọ list ẹ̀yin náà lè fẹ́ kọ list ẹ̀yin ọlọ́kọ lápẹ̀rẹ̀ ẹni tí ò tí bí ọmọ kankan rárá a máa kọ list ẹ̀yin náà lè fẹ́ kọ list nǹkan tí ń ṣe yín ẹ̀yin náà a máa sọ pé wọ́n mú abẹ̀bẹ̀ ìyàwó rẹ̀ ẹ̀yin náà gbá bẹ̀bẹ̀ sókè ẹ gbé kùrù síkè ẹ ní ìyàwó lẹ́yìn ọkùnrin mélòó tẹ́ ti latan fún tẹ́ ti bímọ fún ìyàwó mélòó lẹ́ẹ̀kì í ṣe ìyàwó yẹ ẹ máa fọwọ́ bojú mo máa sọ̀rọ̀ ẹni tó bímọ fọkùnrin kan tó jókòó sílé ọkọ ẹ̀ nínú ìyà nínú gbogbo ẹ̀ a máa ní òun fẹ́ ọkùnrin yẹn kó ṣe nǹkan kan lórí òun ẹ̀yin náà máa ní kó ṣe nǹkan lórí yín lẹ́yìn ọkùnrin mẹ́ta lẹ́yìn ọkùnrin méjì àbí wọ́n á ṣe nǹkan lórí yẹn náà máa ní ìyàwó ni mí ẹ máa slot rí ẹ kó sì dànù kò sẹ́ni tó rí yín ẹ máa lọ máa àníkẹ́ àwọn nǹkan tó tìyàn lójú tí ìbárí mi kì í sọ gbogbo ẹ̀yin ẹ láti ṣèyàwó fún mi ni mi ì ṣèyàwó rí o lè wà nílé ọkọ ẹ kó yẹ pé ibẹ̀ ló wà kí o ṣèyàwó fún ẹ rí o lè fọwọ́ lálẹ̀ kó yìí sísì pé láti ṣèyàwó fún ẹ bẹ́ẹ̀ ọkọ kìíní ọkọ kejì aláàrù tó ní kájé ṣeun pa ẹni tó láàrù ńkọ́ ọkọ kìíní ọkọ kejì ti dú ẹ ojú òbò ti ṣí ó ti yẹ̀ kúrò ńbẹ̀ elastic òbò ó ti slack fùrọ̀gọ́ ti já wálẹ̀ àrí kókó ọmú mọ́ èwo wá ní ọkọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ́sàn gangan tó wá ní dandan láti ṣèyàwó dandan láti dáná lẹ́nu kó mú lọ́lé kó lọ fún wọn pé ẹni tí mò ń fẹ́ tì í rè o mi ò ìyẹn ó yàtọ̀ mi jí àwọn tọkọ wọn kú gan o nídìí ariwo o nídìí ìdáná wèrè kan lẹ́yìn ọmọ mélòó ẹ káàárọ̀ ẹ lọ ṣe show fún mi o sabarikolo.com ẹ lọ register ńbẹ̀ táwọn tó ní ọkọ kan bá ń dìmáàndì ìyàwó owó orí ọlọ́kọ mẹ́ta ọlọ́kọ mẹ́rin a máa dìmáàndì owó orí kí náà ń san lówó orí ẹ